ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn aṣíwájú ilẹ̀ yorùbá olóògbé jeremiah ọbáfẹ́mi awólọ́wọ̀ ìyẹn ẹgbẹ́ afẹ́nifẹ́re wọ́n ti sọ̀rọ̀ sókè o lórí ètò ààbò ilẹ̀ yorùbá pàápàá àdó olóró tó búgbàmù ní ìlú ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́sẹ̀ tó kọjá àti ìpànìyàn àwọn fúlàní pẹ̀lú bí wọ́n ṣe dá àwọn ọmọ ogun wọn sílẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá kan náà. ẹ rántí wípé lọ́jọ́ 16 oṣù kìíní ọdún tá a wà yìí ní àdó olóró ló búgbàmù ní òpópónà lẹ́jọ́yè lẹ́sẹ̀ street tó wà lágbègbè adéyẹ avenue ní bódìjà ní ìlú ìbàdàn, èyí tó fi ẹ̀mí èèyàn bíi 5 ṣòfò pẹ̀lú ọ̀pọ̀ èèyàn tó farapa. bákan náà ẹni ẹgbẹ́ àwọn fúlàní darandaran lórílẹ̀‐èdè yìí Miyetti Allah Kautal tí ààrẹ wọn jẹ́ alhaji bello abdullahi bódìjọ ìní wọn máa gbé àwọn ọmọ ogun wọn kalẹ̀ lọ́sẹ̀ tó kọjá ní ìlú láfíà ní ìpínlẹ̀ nasarawa láti bá kó gbogbo àwọn ọmọ ogun náà wọ ilẹ̀ yorùbá àti káàkiri nàìjíríà lérògbà pé ẹnikẹ́ni tó bá tó fẹ́ fìyà jẹ àwọn fúlàní tàbí kọlù wọn káàkiri nàìjíríà, àwọn ọmọ ogun tó lé ní 1000 kan náà ni làwọn yóò máa dà sí gbogbo ìpínlẹ̀ láti gbèjà àwọn ọmọ ìyá wọn. nígbà tí wọ́n ṣe ìpàdé àkọ́kọ́ wọn nínú ọdún 2024, ẹgbẹ́ afẹ́nifẹ́re ni àwọn kan sára sí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ fún bí wọ́n ṣe gbé Bódìjọ tí wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò tí wọ́n sì kìlọ̀ fún lórí àwọn ẹ̀ṣọ́ ọmọ ogun fúlàní tó dá sílẹ̀ káàkiri nàìjíríà. wọ́n wá tún jẹ́ kó di mímọ̀ wípé àwọn ké sí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ àti ìjọba àpapọ̀ pé ìṣẹ̀lẹ̀ àdó olóró tó búgbàmù ní ìlú ìbàdàn yẹn ní agbègbè bódìjà kí wọ́n ṣe ìwádìí ẹ̀ dáadáa. akọ̀wé alukoro ìyún agbẹnusọ ẹgbẹ́ afẹ́nifẹ́re comrade Jàyí Àjàyí inú fi àbọ̀ pàdé náà inú fi síta tó sì fi ṣọwọ́ sí tẹlifíṣàn yorùbá Tòótọ́. báyìí o ẹgbẹ́ afẹ́nifẹ́re ti sọ̀rọ̀ sókè o lórí àwọn ọmọ ogun tí àwọn fúlàní dá sílẹ̀ àti ìṣẹ̀lẹ̀ àdó olóró tó ṣẹlẹ̀ ní ìlú ìbàdàn tí wọ́n sì tún ránṣẹ́ sí ààrẹ bọ́lá ahmed tinubu pé pẹ̀lú gbogbo ètò ààbò tó ń mẹ̀hẹ́ káàkiri orílẹ̀-èdè yìí àsìkò ti tó fún un láti ṣe àtúntò ìyẹn restructure orílẹ̀-èdè yìí.